ṣé lóòótọ́ ni ohun tí Rotimi Daniels tún sọ nípa Dr. Olukoya báyìí ẹ̀yin èèyàn wa? Ó fi fọ́nrán kan hàn níbi tí mẹ́sáàgì kan ti wá tí wọ́n sì kọ orúkọ bàbá náà sí tó ní wọ́n fi mẹ́sáàgì yẹn wọ́n fi threatening ẹ̀yin èèyàn wa. Kí ló dé tí ó fi sọ̀rọ̀ yìí? Kí lohun tó rí? Kí ló ṣẹlẹ̀ gangan láàrin òun àti Dr. Olukoya? Ẹ̀yin èèyàn wa, nǹkan bẹ́ẹ̀ nínú fọ́nrán yìí o. Ṣé ti mọ̀ pé Rotimi Daniels tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò fi àwọn pásítọ̀ lọ́rùn sílẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ìwà oríṣiríṣi tó ní wọ́n wò, tó sì sọ pé òun ṣetán lórí ọ̀rọ̀ agitation òun yìí, òun ṣetán láti tú àwọn àṣírí tó lágbára síta. Ẹ̀yin èèyàn wa, nǹkan bẹ́ẹ̀ nínú fọ́nrán yìí o. Láìpẹ́ yìí náà ni ìròyìn jáde lórí Daily Post àti látọ̀dọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì UK nípa ọ̀rọ̀ charity tí wọ́n ń sọ̀rọ̀ nípa financial mismanagement tó kan MFM àti Dr. Olukoya. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ rèé o, kí lẹ rí sí? Ẹ gbóhùn lẹ́nu arákùnrin yìí Rotimi Daniels kẹ́ ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lórí ohun tó sọ nípa bí wọ́n ṣe ń threaten yẹn. Yóò mọ yàyín lẹ́nu fún screenshot tẹ́ rí ní orí fídíò yìí. Dr. DK Olukoya ni wọ́n fi save nọ́mbà yẹn. Tó bá dẹ̀ jẹ́ Olukoya náà ni kò sí wàhálà. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé nọ́mbà yẹn wọ́n fi send voice note kan sí mi tán fi threaten mi. Ìdí ẹ̀dẹ̀ ní tí mo fẹ́ jẹ́ kí iye ẹ̀yin ọmọ Nàìjíríà ṣí dáadáa. In tó bá fi lè jẹ́ wípé láti bí ọdún 30 sógójì sẹ́yìn jù bẹ́ẹ̀ lọ gan, tí àwọn tí wọ́n sọ wípé Ọlọ́run pe àwọn tí ò sẹ́ni tó lè confirm ẹ̀, tó jẹ́ pé ní generation wa yìí tó ń jẹ́ Isa ní Àbújá tó bá ọmọ ọlọ́mọ lò pọ̀, ó ní directly látọ̀run ni òróró òun ti wá ló jẹ́ kó òun pa lórí. A dẹ̀ rí àwọn ọmọ Nàìjíríà tó rí wọn pé tí wọ́n láwọn ò kí ń ṣe wèrè tán wà lábẹ́ ẹrú èèyàn báyìí. Tó wá jẹ́ wípé gbogbo àwọn tó sọ wípé Ọlọ́run pe àwọn láti ayé ìgbà àwọn grandparent wa, kò sẹ́ni tó lè béèrè question. Tán bá láwọn ṣe miracle, kò sẹ́ni tó gbọ́dọ̀ béèrè wípé níbo ẹ mú evidence ẹ wá. Okay, ẹ ti ṣe, ẹ jẹ́ ká tún mú yín lọ síbi tí irú kéèsì yìí wà. Wọ́n wá ṣe dé level wípé wọ́n sọra wọn di kanranjọ́gbọ́n sí wa lọ́rùn, títí tí mo fi wò wípé ẹ dúró ná. Ikú wo ni ó pa àgbàlagbà tán ní bápo lórí ẹ̀ǹbẹ̀? Nǹkan kan ló ń pa ọmọkùnrin. Tó bá jẹ́ wípé lóòótọ́ ni anointing ẹ̀yin olórí burúkú aṣèrè aláyébàjẹ́ yìí, tó bá ṣe pé lóòótọ́ ni anointing yín ó ń pa anybody tó bá ti sọ̀rọ̀ against yín, mo fẹ́ jẹ́ kẹ́ kọ́kọ́ mọ̀ wípé òróró orí yín ti gbẹ tí ò dẹ̀ ní súnmọ́ láéláé. Èkejì ni wípé Ọlọ́run tẹ́ ń sìn, ayé Ọlọ́run yẹn ti bàjẹ́, tí ì ṣe Ọlọ́run òótọ́, tí ì gbé lẹ́yìn alábòsí. Ọba tó jẹ́ wípé gbogbo bó bá ṣe wù ú ló ṣe lè ṣe, tí ò sí bàbá lẹ́ni tó lè bí lẹ́jọ́. Torí wípé lórí èmi Rotimi Daniels, there is only one thing that I want Nigerians to know from all my agitations since late 2018, that the God that all of them are introducing to you, those gods are so powerless. Torí wípé tí wọ́n bẹ tọ́lọ́run yẹn bá powerful ni, kò yẹ kí irú mi ti wà láyé, kò yẹ kí n wà láyé dèní lẹ́ni. Àbí ọmọ tí wọ́n bí ní 2018, ṣé mọ age ọmọ yẹn ń sìn? Kí wá ṣe àwọn bàbá ẹ̀ nìkan ni mo rí bá wí, kò kí ṣe gbogbo àwọn pastors olórí burúkú yìí
ní Nàìjíríà ni mo rí bá wí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà létí odò tẹ́ ẹ ń wò ṣẹ́jú àkàn wípé ìjọ kan ó jọ kan wọn ó kéde ìbànújẹ́ lórí yín wípé nǹkan kan dẹ̀ ṣe ẹbí yín o, so that ẹ máa wá padà lọ sọ wípé nígbà tí ò ní yé bú àwọn bàbá yẹn àná tí orí àwọn bàbá yẹn ló pa. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ṣépè fún mi tó ní 2018, 19, 20 èmi ni mo ṣì wà láyé yìí, ọmọ mi lẹ rí yẹn. Èmi tí mi tiẹ̀ tún tọrọ ọmọ lọ́wọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni mo máa ń sọ, ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ mi ẹ máa já mi tí n bá parọ́, mi ì tọrọ ọmọ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin tẹ́ wá wà ní chọ́ọ̀chì tẹ́ ń ké pé Ọlọ́run òkú, Ọlọ́run rádaràdá tán introduce sí yín, ọkọ àtìyàwó yín ti lọ sábúrọ̀dì, ẹ ti lọ ṣe test, ẹ ti lọ sínú ilẹ̀, ẹ ti lọ ṣe test, ẹ ti ṣe ẹ mọ̀ tí ìbímọ. Ìtòrọ ọmọ gan bí nínú yín tó ń gbọ́mọ sìn, ó dẹ̀ lóhun lọ́lọ́ ó introduce Ọlọ́run ẹ̀sìn yín, ẹ̀rí páyé yín ti bàjẹ́. So if it is only this major thing that Awikoko has achieved, to let people be set free from that from that mindset that there is one man of God who, after when you expose him about the evil things that he has done or is doing, that the God he is serving will now buy you. Well, in fact, I am fulfilled. And it is because their gods are not only deaf, dumb, and blind, but because those gods are dead. That is why either they themselves or their dogs are always coming into my inbox to threaten me that I shouldn't talk again. Because maybe on our next live video, torí mo ti ń padà bọ̀ díẹ̀ iṣẹ́ ti wà reduced díẹ̀ nsìn, mo ń padà bọ̀. Voice note tẹ́ni send sí mi, ma send ẹ̀, ma play fún wa. That olórí burúkú yín, ẹ̀yin aṣèrè aláyé bàjẹ́, that the only thing you can use the name of that Jesus to do is to threaten. Yet the name of that Jesus, that Jesus cannot bring peace to a region, in just one region, where people are still serving him. Muslim, Hausa Christians. That Jesus has turned blind eye. And olórí burúkú wa ní Southwest kò kàn wá. Ìbáṣepọ̀ àwọn bàbá yín ráyé wá, àwọn bàbá yín ní Olúwa ká ní wọ́n ráyé gidi wá. Kí ló dé tí wọ́n gbé crusade dìde ní north? Àwọn aṣièrè olórí burúkú ń gbé light up kan wá, wọ́n ń gbé kinní kan wá sí abroad. Ẹ̀yin ọmọ Nàìjíríà ò dẹ̀ ẹ̀ ní bẹ̀rù Ọlọ́run. Finally, Ọlọ́run yín ò tiẹ̀ wá bá yín sọ nǹkan kan mọ́ nínú àwọn churches yín yẹn. Awikoko nìkan ni topic yín báyìí. Mo wọ live video kan lánàá bí táwọn kan ti ń pray pé ìwọ Ọlọ́run má jẹ́ kọ́mọ mi ṣẹ̀wọ̀n, ìwọ Ọlọ́run má jẹ́ kọ́mọ mi kú, kinní kan kìnnì mo wá wọ bẹ̀. Mo rí bọ̀bọ̀ tó ń lead wọn prophet kinní kan rádaràdà báyìí. Àgbèná ojú ara wa ni. All of a sudden countenance ẹ̀ change. Àwọn wèrè tán jọ ń ṣàdúrà yẹn náà. Tọ́mọ yín bá kú, ẹ lọ sójú sánmọ̀, ẹ lọ arrest Ọlọ́run yẹn. Ẹ lọ arrest ẹ. Ẹ lọ arrest ẹ sẹ́. Because I don't know. Tó bá dẹ̀ jẹ́ wo Olukoya náà ló wá fúnra ẹ. Torí wọ́n ti bá mi check number ẹ̀, wọ́n ní wọ́n ti ń lo number ẹ̀ láti 2002. So possible kò jẹ́ wo Olukoya náà ni. Mo dẹ̀ sọ fún gbogbo yín pé mò ń bọ̀ mi tí dé. Mo fẹ́ dọ́gbọ́n ju ògolo tó kan sí yín. Ó lẹ́nìkan tó get in touch pẹ̀lú mi ní Sweden, former church member MFM ni. Voice note ẹ̀ ṣì wà lọ́wọ́ mi. Mi tí ráyè, ó ti yé yín. Tolukoya bá gbọ́ ilé tí mo sọ, yóò mọ̀ ẹni tí mò ń sọ. In tó ṣẹlẹ̀ láàrin wọn mi tí ready láti gbé jáde. Tó rẹ́ni yẹn ò tí ì ṣetán. Tó bá ti ṣetán,
á tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ síta, ìgboro á dàrú, but voice note yẹn ṣì wà lọ́wọ́ mi. Ẹ máa rán wọn wá, kán máa wá threaten mi, kán máa wá fèpè lélẹ̀ fún mi. Orí elépè, torí pé tewúrẹ́ bá bojú wẹ̀yìn á fèpè fèlépè. Tẹ́mi ò bá ti wùwù èpè, mo tún mọ̀ọ́mọ̀ gbé ọmọ mi gan síta kẹ́ lè rí pé èmi ò lọ́mọ tán ń gbé pamọ́. Ẹ̀yin ló lórí burúkú àṣírí tẹ́ ń gbọ́mọ yín káàkiri. Kí ìránṣẹ́ Ọlọ́run máa sọ pé díẹ̀ nìyẹn, torí pé ìdí tóun ò ṣe gbọ́mọ òun bọ́ síta ní pé ogun tó ja bàbá kó mọ́ ja àwọn ọmọ. Ẹ̀yin olórí burúkú àṣírí ẹ̀dẹ̀ wà lábẹ́ rẹ̀. Kì í ṣe àwọn pastors nìkan lókùtà máa bá new dispensation. Ẹ̀yin tẹ́ wà lábẹ́ wọn tẹ́ ń jẹ́ kí wọ́n rò pé wọ́n wá important. Èpè gan mọ̀ ja ẹ̀yin náà. Bẹ́ẹ̀ ni, torí pé gbogbo yín lẹ́jọ́ ń promote Ọlọ́run tí ìṣe Ọlọ́run ò tọ́. Olè aláyébàjẹ́ ni gbogbo yín nínú Arolúwa. Olè ni yín. Ẹ̀yin olùṣèrádàdẹ wá ń threaten èmi nínú inbox mi, which is a signal that your Jesus, your gods have failed. Torí mò ń sùn mò ń jí. Ẹ̀yin olùṣèrádàràdà nonsense. tó òun nìyẹn ẹ̀yin èèyàn wa. Kí ni ìròyìn lórí gbogbo ọ̀rọ̀ tó jáde yìí? Kí lẹ rí sí ohun tó kọjú sẹ́yìn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì? Oríṣiríṣi làwọn èèyàn sọ lórí ayélujára. Àwọn èèyàn kìlọ̀ fún Rotimi Daniel pé kó jáwọ́ nínú gbogbo èyí tó ń ṣe yìí, pé Ọlọ́run ṣe ń fún lásìkò ní láti repent nǹkan báyẹn. Bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé kó máa tẹ̀síwájú, pé àwọn gbé sàǹdákátà fún wọn fún iṣẹ́ ribiribi tó ń ṣe. Ẹ̀yin èèyàn wa, ibo lẹ́yìn wà? Báwo lè ṣe rí lọ́kàn yín? Ẹ dá sí, drop comment, remember to like, share and follow us. Thanks for watching. Fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.